ẹ̀kálẹ̀ ẹ̀yin èèyàn mi ogun ti dé ẹ má jẹ́ kí ìtàn yín ẹ bá mi share ètò yìí ẹ bá mi pín ètò yìí káàkiri ìròyìn tí mo mú wá fún wa kì í ṣe ìròyìn tó dùn mọ́ni nínú ojúlala kan fi ń ṣọ́rí gbogbo ọmọ Yorùbá tẹ́ wà ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ wà ní gbogbo state from Edo state anywhere from Southern wàhálà ti dé nítorí àwọn tí àwọn Fúlàní tí wọ́n pa ní Edo state àwọn Fúlàní ti fohùn síta o àwọn Fúlàní wọ́n ti fohùn síta lórí àwọn tí wọ́n dáná sun ní Ìròmì ní Esaland ní Edo state àwọn Fúlàní tí wọ́n mú tó dáná sun tó kó táyọ̀ lé wọn lórí tí gbogbo wa rí yẹn àwọn Boko Haram àwọn kidnappers ni wọ́n àwọn ajínigbé òun làwọn people yẹn tí wọ́n mú wọn ni wọ́n ti ń terrorize àdúgbò yẹn mo tiẹ̀ wá gbọ́ ọ̀rẹ́ mi kan tó jọmọ Edo state pè mí lánàá ó sọ a lot of things fún mi lórí máa fi fídíò yẹn sí nísìnyí kẹjẹ ká wò ó ká ẹ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ Fúlàní sọ nígbà tí ọ̀rẹ́ mi from Edo state tó ń bá mi sọ̀rọ̀ lánàá ó ní ó ń sọ àwọn ọ̀nà kan tó jẹ́ pé tó bẹ́ẹ̀ kẹ́ travel ní ọ̀nà yẹn tẹ́ bá jọ ọmọ ẹ̀sán wọn ni wọ́n máa kidnap yín ṣáà ni ó dá orúkọ àwọn àdúgbò yẹn ṣùgbọ́n mo ti gbàgbé nítorí pé mi ò ń ṣọmọ agbègbè yẹn ẹ̀yin olólùfẹ́ wa ẹ farabalẹ̀ kí ẹ wá gbọ́ nǹkan tí Fúlàní sọ o ó fi ìkìlọ̀ ránṣẹ́ sí Tinubu ó fi ìkìlọ̀ ránṣẹ́ sí Monday Otebolo the new elected governor of Edo State àti àwọn Kristẹni tó wà ní north ó ní whether you are from Côte d'Ivoire you are from Mali as far you are a Christian tó bá ń gbé ní north orí ẹ á kúrò lọ́rùn ẹ láìpẹ́ ẹ tẹ́tí ẹ gbọ́n sí gbóhùn sókè agbénipa. Good morning, my fellow Nigerians. So, I have seen a lot of people complaining that justice for Deborah, justice for Deborah. So, if you haven't forgotten the Southerners, Deborah was not killed just for no reason. Deborah was killed because she abused the holy prophet, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Have you ever seen any northerner abusing Jesus? No. There is no any northerner that have abused Jesus. No, it has never happened. But those stupid Christians among you, the stupid among you, the dumbest among you abuse the holy prophet, and you think that we will keep quiet and see? That is the law. Anybody that abuses our prophet, he or she will be killed. Because don't forget. Go and find the meaning. We have never abused Jesus and we will never. Because let me tell you something that you don't know. In Islam, that is our religion. If you abuse Jesus, you are no more a Muslim. That is Prophet Isa alayhi salam. As we know him, not Jesus, but his name is Prophet Isa. Number one, the only difference between we and you people are we only believe that Jesus is a prophet, is a messenger sent from Allah, that is the God, the creator of all creators. You consider a human being as a God. Imagine. He is a prophet and a messenger. Don't forget that. Let me tell you something. If these actions are not taken against these 16 northerners that are killed in Edo, anything that follows to your people here in the north, you are the people that cause it. Mr. President Bola Tinubu, this is a message direct to you. And His Excellency, the Governor of Edo State, Mr. Monday, this is also a message directly to you. You know you have many of your people in the north, more especially Borno State, Kano State, Jos, Kaduna, Jigawa, not Jigawa, but I think around Adamawa people. So there are many Christians here. We won't consider whether you are from Edo, whether if you are from Côte d'Ivoire. Definitely if you are a Southerner, the thing that will follow are caused by you people, that is you and President Tinubu. Mr. Monday, actions must be taken within these 48 hours because we will do this thing
when it is very harsh, because we won't allow our heart to have patience. Let it be the last warning. 48 hours is enough. 48 hours is enough. Okay. Time is not against you. Time is against us. Mr. President, we only have few minutes. Few minutes, not even hours, minutes. Fetch out those people that is so. Because if actions are not taken, you have the people here, then we will do something. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í ṣe bẹ́ẹ̀ ń dùn mọ́ mi lẹ́nu, ẹ̀yin náà ẹ ti mọ̀. Kì í ṣe pé a mú ìròyìn wọ̀nyí wá láti dáyà já wa. Irọ́ o, mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa o, irọ́ o. A ò mú irú ìròyìn bílẹ̀ wá láti dáyà já wa. Bí kò ṣe jẹ́ pé a fi ń là wá lọ́yẹ nítorí ohun tó wà níwájú tó ń bọ̀. Ohun tó ń bọ̀ kì í ṣe nǹkan kékeré ló ń bọ̀ lọ́nà o, ẹ̀yin èèyàn wa. Nígbà tí ṣe gbọ́, ó kọ́kọ́ fi ọ̀rọ̀ Deborah, òun ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó ní wọ́n pa Deborah. Àbí nítorí pé Deborah bú Ànábì Muhammad. Ó ní nítorí pé ó bú. Ó ní àwọn north, àwọn ò kì í bú àwọn ẹlẹ́sìn Kristẹni, àwọn ò kì í ṣe kinní kan tí gbogbo wa dẹ̀ ń fojú rí lórí àgbàgbé káàkiri. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Gbogbo wa la fojú rí gbogbo ohun tẹ́ ẹ ń ṣe. Èní ni wọ́n ti ń pa Kristẹni ní north ni. Mo rántí mo ní àwọn èèyàn wa kan tá ń pè lóògùn lémidé ní around 90 kí ni mo pè tí wọ́n sá kúrò ní north. Nígbà tí wọ́n ti fẹ́ gbẹ̀mí gbogbo Kristẹni. Ṣebí gbogbo wa la ń rí bí wọ́n ṣe ń lọ pa àwọn Kristẹni mọ́nú ṣọ́ọ̀ṣì ní north. Kì í ṣe ní kì í ṣàná lẹ́tí lọ jú àwọn ọmọ ẹlẹ́yìn Kristẹni, àwọn ọmọ ẹlẹ́yìn Kristi tẹ́tí lọ jú wọn mọ́nú ṣọ́ọ̀ṣì. Ìjọba Nàìjíríà ò máa rí nǹkan kan ṣe sí. Ohun tó ń bí mi nínú, ohun tó ń dùn mí jù nínú ọ̀rọ̀ yìí òun ni eléyìí. Ṣé títorí pé àwọn ààrẹ tá a ní Mùsùlùmí ni wọ́n ni ṣóun ló fà á ni? Ẹ jẹ́ ká fi tíbi ìṣáná kíyèsí Ògùn. Ṣé nítorí pé àwọn ààrẹ tá a ní Mùsùlùmí ni yín ni? Buhari Mùsùlùmí ni. Ẹni tó ṣe gbákejì ẹ̀ Kristẹni ni. Ìjó lẹ́nu ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò. Tinubu Mùsùlùmí ni. Ẹni tó ṣe igbákejì ẹ̀ vice ẹ̀ Mùsùlùmí ni. Fúlàní ni. Wọ́n pa wá lọ́tún lósì. Ìjọba Nàìjíríà ò rí nǹkankan ṣe sí. Wọ́n ń jí wa gbé lọ́tún lósì. Ẹni ká dákẹ́ ká máa wò. Ọ̀rẹ́ mi sọ kíní kan lára, ó ní wọn bí Fúlàní tó bẹ́ẹ̀ kó dánrù nǹkan tó ń dánwò yẹn níbí ni. Ó ní nǹkan tó wá fojú wọn rí, á ju ètò fojú wọn rí ní Ìròmí lọ. Ẹ̀wò mọ́ ṣe ń ṣe wá ní ilẹ̀ Yorùbá. How many Sunday ago? I think exactly 1 month now. Èní ni Sunday. Ni wọ́n lọ pa àwọn èèyàn wa ní Ondo State. Lé ọjọ́ Sunday tí wọ́n lọ massacre wọ́n pa wọ́n. Ẹ wo ìgbà tí wọ́n lọ pa wọ́n ní Ọ̀wọ̀. Ìjọ kíni ọjọ́ Sunday ní inú ṣọ́ọ̀ṣì. Wọn ò bẹ̀rù Ọlọ́run. Inú ṣọ́ọ̀ṣì náà ti lọ ká wọn mọ́, tán ti lọ pa wọ́n mọ́nú ṣọ́ọ̀ṣì. Kí ni wọ́n ṣe sí? Eléyìí tó tiẹ̀ tí ìpẹ́lẹ̀ ń bí báyìí tí wọ́n ì lọ pa wọ́n láìpẹ́ yìí. Lẹ́yìn ẹ̀ ńkọ́, wọ́n ti padà lọ pa àwọn mélòó kan mọ́nú oko. Àwọn ìjọba ò rí nǹkankan ṣe sí. Wọ́n ní nígbà tí eṣinṣin ń jẹ elégbò ò máa sọ̀rọ̀, ṣùgbọ́n nígbà tí elégbò wá ń pe ṣiṣi, gbogbo ara ló ń kígbe. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọlọ́pọlọ pípé ẹ súnmọ́ bí. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mo ní kẹ́ súnmọ́ bí. Ẹ jẹ́ ká fi ikùn lókun lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ dákẹ́ máa wò ni ẹ̀yin ọmọ ìyá mi? Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ dákẹ́ máa wò ni? Kíní kan tiẹ̀ kọ mí lóminú. Ṣé rí Ìròmí tá à ń sọ̀rọ̀ yìí? Torí àwọn èèyàn tó wá ní agbègbè Esan, àwọn ló pọ̀ jù ní environment táwa wà ń bí báyìí. Wọ́n pọ̀ gan bí bíbá ni. Wọ́n pọ̀. Wọ́n dẹ̀ máa ń gbọ́ pé wọ́n ní Ògùn nílùú wọn yẹn. Wọ́n ní wọ́n ní Ògùn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé Ògùn ò ṣiṣẹ́ mọ́ ni? Kí tí ẹ wá ń ṣe ilẹ̀ Yorùbá nìkan mọ́ ń sìn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa rò pé ilẹ̀ Yorùbá nìkan ni. So kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni àwọn èèyàn ti ń dánú pé wọ́n lóògùn. Ẹ ṣe fo Ògùn kẹ́ wọ́n ìlú. Mo rò pé láyé àtijọ́ wọ́n ní ọlọ́dẹ kan ó lè ṣọ́ gbogbo ìlú ẹnì kan ṣoṣo láyé àtijọ́. Ẹ rí bí ó lè wọ́n àwọn ẹnu bodè á dẹ̀ wọlé lọ sùn. Ṣé kíní wọ̀nyẹn ò ṣiṣẹ́ mọ́ ni? Ṣé kíní yẹn ò ṣiṣẹ́ mọ́ ni? Anyway, by the way, ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ìjọba òun la bá ní ọ̀rọ̀ láti sọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kí ló dé? Wọ́n fẹ́ pa wá tán. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa wò wá lélẹ̀ yìí?
ẹ wo ṣe rí ẹran tí nǹkan tí brọ́dà wa the youth leader of Afẹ́nifẹ́re ẹgbọ́n nǹkan tó sọ nígbà tí wọ́n fi sílẹ̀ nínú ìgbèkùn àwọn ajínigbé nígbà tí wọ́n release ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ ó ní wọ́n sọ pé wọ́n ń bọ̀ fún àwọn especially Ondo State ó mention ó dẹ̀ sọ iye àwọn camp tí wọ́n ní sí ilẹ̀ Yorùbá pé wọ́n ní 55 camp nílẹ̀ Yorùbá ẹ wá gbọ́rọ̀ táwọn eléyìí wá sọ ń sìn ẹ̀yin èèyàn wa tẹ̀ wá ń lé ẹ jọ̀ọ́ ẹ máa rìn tìfúnra ẹ máa rìn tìfúnra wọ́n rọ pé ìfúnra báyìí ní oògùn àgbà ẹ máa rìn tìfúnra ojú lalákan fi ń ṣọ́rí o ẹ jọ̀ọ́ ẹ máa rìn tìfúnra o gbogbo ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò tiwantiwa ni o ẹ jọ̀ọ́ ní àkókò yìí ẹ níṣẹ́ gidi láti ṣe o iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là ẹ bá wa dáàbò bo ìlú wa ẹ jọ̀ọ́ pípa ètè pọ̀ jù tán máa ń lù sí ẹnìkan kì í dùn mọ́ wa nínú abòsíbọ́sí ẹ wo àdìgbà tó ti ń pa wa mélòó ni wọ́n wá pa káwọn náà mọ bó ṣe ń rí lára òun ni wọ́n ṣe pa wọ́n ní ẹ̀pá tí wọ́n pa wọ́n ní Edo State yẹn tó dẹ̀ jẹ́ gbogbo àgbáyé ló fọwọ́ sí gbogbo ayé ló fọwọ́ sí bọ́n ṣe pa wọ́n yẹn wọ́n pa wọ́n dànù jungle justice wọ́n pa wọ́n dànù wọ́n fẹ̀mí wọn ṣòfò bọ́n ṣe ń fẹ̀mí tiwa náà ṣòfò ìpa oró ni wọ́n pa àwọn èèyàn wa ẹ wo bọ́n ṣe ń pa àwọn èèyàn wa ní ìpa oró ìpa bẹ́ni tó lẹ́yàn ẹ mú yẹn ẹ jiyàn gbé wọn lọ gbálé wọn lọ yáwó Ọ̀jájú mi ò tí ì bọnú ẹ bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ń tọrọ owó kiri ni torí gbogbo ìyàwó ẹ̀ dẹ̀ wà lóyún gbogbo owó pápátá tó ní gbogbo owó táwọn èèyàn tó súnmọ́ ní pápátá náà kólẹ̀ náà lọ fi gba ẹ̀mí ẹ̀ sílẹ̀ ó ń tọrọ owó kiri ni kò ní ayé yín ò ní dáa níbi tẹ́ ẹ wà pẹ̀lú gbogbo Tinubu tí ẹ bá rí nǹkan ṣe sí nǹkan táwọn náà ti ń sọ láṣẹlẹ̀ o kán kúkú da gbogbo ẹ̀rú 2027 kẹgbàgbé ẹ̀ wọ́n tẹ̀ ti sọ àtúrà àwọn ló ní Nàìjíríà ẹ fi wá ilẹ̀ Yorùbá níta wa ẹ fún wọn ní Nàìjíríà wọn bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó wọlé 2027 mọ́ kí gbogbo ẹ lè dàrú ohun tá à ń sọ kó lè tètè wọ etí wọn Tinubu ẹ má jẹ́ kó wọlé o torí wọn rí nǹkan ṣe sọ̀rọ̀ ààbò ibi tí Buhari ṣe dé ibẹ̀ ló ti mú tí ẹ wá le jù títí ẹ ó wá le jù wọ́n fẹ́ fi yàrá ka ìyálà ìyá anybody ìròyìn burúkú leléyìí ẹ̀yin èèyàn wa ṣe bóun náà lẹ gbọ́ tẹ wò tán yẹn èmi kọ́ ṣáà ni mo ṣáà sọ kì í ṣẹnu mi lẹ ti gbọ́ ẹnu àwọn ajínipa àwọn ajínigbé ẹnu wọn lẹ ti gbọ́ ṣe ẹgbọ́n nǹkan tó sọ ẹgbọ́n tó sọ lẹ́nu wọ́n ní wọ́n fún Tinubu àti Monday Ọ̀tẹ́bọlù wọ́n náà fún wọn ní 24 hours kọ́ lọ mú àwọn tó pa àwọn people àwọn tó pa àwọn èèyàn wọn síta Ọlọ́run irú márèjì àpapàǹdodo wo lẹ ṣe fún wa Fẹ́dílọ Lugard àkúkú tó kú ẹ lọ́nà ọ̀run ò ní sunre o 1914 tẹ join wa papọ̀ àkóbá ńlá ló ṣe fún wa o àkóbá ńlá ló ṣe fún wa o Lord Fẹ́dílọ Lugard àkóbá ńlá gidi ní nǹkan tẹ́ ṣe fún wa o àfẹ́sọ lóyìnbó ẹjọ́ torí wọ́n lè gbé YouTube wa wálẹ̀ ẹ mọ̀ wọ́n àkóbá ńlá lẹ ṣe fún wa o àpàpàǹdodo márèjì tẹ́ ṣe fún wa kò so èso rere kọ̀ọ̀kan kò so ìgbéyàwó tó bá ti ní ayọ̀ nínú kan tó ká ó bẹ́tà kan tó ká iṣẹ́ tá a máa fi para wa dànù ẹni tó bá lẹ́mìí ló ń gbélé ayé o kò dẹ̀ ń ṣe túláàsì ni wàláì kì í ṣe gbogbo obìnrin láyè ló lè gbélé ọkọ kì í ṣe gbogbo ọkùnrin láníyàwó lórí bẹ́ẹ̀ ni Ọlọ́run ló dá wa Ọlọ́run ló ti mọ bá ṣe fẹ́ Ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo obìnrin ló lè ní sùúrù nílé ọkọ bẹ́ẹ̀ ni ìgbéyàwó tẹ́ ẹ ṣe fún wa ní Nàìjíríà kò so èso rere o à ń para wa ni o so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn wa ohun tá a mú wá nìyẹn kẹ́ bá pẹ̀ kẹ́lù mo fẹ́ rí kọ́mẹ̀ntì ní comment section ẹ mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí kò náwá ọjọ́ ra wa lójú ọ̀rọ̀ ààbò yìí ó jẹ wá lógún òun ni mo ṣe máa ń pariwo olóyè Ìgbòho ní gbogbo ìgbà kò sígbà tí mi ní máa dárúkọ arákùnrin yẹn wàláhì tí olóyè Ìgbòho bá wà nílẹ̀ Yorùbá lè ní ọkàn mi abalẹ̀ torí tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ládùúgbò kan ìjọ́ kejì olóyè ti jí débẹ̀ ara ni wọ́n ládùúgbò yẹn bẹ́ẹ̀ ni mo sọ
jẹ́ pé wọ́n ní sẹ́ǹsì ni ẹ̀yin governors wa ó ti yẹ ká tẹ̀lé rí kan nínú governors ilé wa kó rí ẹ̀ tiẹ̀ pé kó ta gìrì lójú oorun kó sọ pé irọ́ èmi màá lọ gbé olóyè Ìgbòho kó máa bọ̀ nínú state mi màá fún ní very comfortable place to stay in government place màá fún ní àwọn ọmọ ogun tá máa tẹ̀lé lọ ṣiṣẹ́ nínú state ti tèmi màá sponsor anything tó bá ní màá máa fún kí ààbò lè wà nínú state mi ṣùgbọ́n gbogbo wọn irú rògbòrùn ní gbogbo wọn if not so mo ti ń sọ ló yàtọ̀ ìjọ ìpín ẹ̀yin gómìnà wa ẹ lọ parapọ̀ kẹ́ ẹ bẹ olóyè Ìgbòho torí ẹ ṣẹ̀ bí mo ṣe ń sọ nìyẹn o ẹ pé torí pé ẹ ṣẹ̀ òun dẹ̀ ní kò mọ kì kò níbi kan tó ń fọ̀rọ̀ sí ẹ kò sọ fún pétọ̀ amọ̀pá àṣẹ o má bínú o máa bọ̀ wá ràn wá lọ́wọ́ kò lé láti sọ òkè ẹ rán mi sí ṣé ẹ ti fẹ́ gbọ́ ẹ rán mi sólóyè máa jíṣẹ́ ẹ pè wá ẹ mọ báyìí get nọ́mbà ẹ pè wá ẹ rán wá sí pé ojú ló ń tì yín o ẹ mọ báyìí ṣe fẹ́ sọ àwa dẹ̀ ní ẹran olóòfófó níṣẹ́ ẹni kó máa jẹ́ ju bí tẹ́ ẹ rán mi lọ èmi ẹkùn máa jẹ́ ju bí tẹ́ ẹ rán mi lọ bẹ́ẹ̀ ni bàbá yín jíṣẹ́ torí ẹ mọ̀ pa àṣírí ní gbogbo ẹ ní bínú pa ń fi èébú sí o ẹ mú mọ́ra ni ẹ mú mọ́ra ẹ̀yin ló fà á bó ṣe jẹ́ nìyẹn tọ́ ibi ni a fi àdágbà ètò yìí rọ̀ sí tí ẹ bá ń wà fúngbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel ẹ bá wa drop comment yín ìwòye yín lórí ọ̀rọ̀ tá a sọ ẹ wo nǹkan tí arákùnrin yìí gbé jáde tó sọ kí ni etí tẹ̀yìn irú etí wo lẹ fi gbọ́ ṣé etí ire lẹ fi gbọ́ ni a fẹ́ rí ní comment section mi ò ní wá yín tì èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ajá ń sáré ẹṣin náà ń sáré kútúpà ẹ dẹ̀ mọ̀ pé ìpọ́nrípọ̀ gbá ìyálà ìyá ajá kò lè bá wọn léré ẹṣin lẹ́sẹ̀ ẹ̀yin èèyàn mi ó